ẹ já tún máa kíra wa káàbọ̀ sí àkọ́tún ẹwà èdè Yorùbá níbi tí a ti ń ka àyọkà olóyin. ìwé tá ń kà lọ́wọ́ sẹ́ gbàgbé òun náà ni kárìn kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀ǹ ọba ọdẹlẹ̀ fẹ́yàn rí bóńrè síkọ̀ tí òfin gbá mọ́ èyí tó ti fínlẹ̀ kò ní parun láéláé iṣẹ́ ọwọ́ rẹ̀ ń fọ̀n síbẹ̀ Ọládẹ̀jọ Òkédìjí tó ẹ tún wá nǹkan fìdílé ṣé gbàgbé ibi tá a ti látẹ̀ síwájú òun náà ni orí kẹsàn-án àkọlé tí mẹ́ńbẹ̀ ìpàdé alábẹ́sẹ́kẹ́lé kásá sọ pé lápàdé òfojú borun mọ́jú ọjọ́ yìí ẹni tó ti ń bá onírúurú akitiyan yí látàárọ̀ àná tí ò tún nísinmi ní gbogbo òru ẹni tó gbàlejò méjì tipátipá lọ́gànjọ́ ẹni tó sáré jáde ilé ara rẹ̀ bí ẹni eégún lílá àjẹwìn ẹni tí ń fọlé fọlẹ̀ lóru láì jẹ́ kílẹ̀ ọmọ tó ẹsẹ̀ wá gbẹ̀yìn lílẹ̀ ńgbà tí àkùkọ ń kọ tí àwọn alásùnbà ti ń múra àti pèrún àsálátù tó ń mu sìgá bí ẹni tó ń fún ìtòfò tí ń jo bìbí ìkì ìgbà wo ló wá sùn sí síbẹ̀síbẹ̀ péré lolongo jí a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ọwọ́ ìṣẹ́jú péréte tó fi dejò tù ú lára ju oorun àsùnjarun pàtẹ ẹlòmíràn fi gbogbo òru sùn lọ àǹtí wọn ti kọ́ lẹ́yìn mẹ́yìn bá ṣe méjì kí wọ́n sáà ti sọ̀ gángan ara wọn ẹ̀rín pa á pé àsìkò tí dókítà Jídé kìlọ̀ àsáré ká fún òun ni wàhálà ń taná wà òun kiri ẹjọ́ òun wá níbí o àbí a kì í tọ́ka ẹsẹ̀ elégbò fún eṣinṣin fúnra eṣinṣin ní mọ bí tí ẹsẹ̀ gbé ń jẹrà eṣinṣin a máa wá elégbò dékọ̀rọ̀ yàrá a máa wá elégbò dórí igi gbogbo títì ló ti ń rọ́ gidi nísàlẹ̀ lápàdé dìde lórí bẹ́ẹ̀dì ó lọ sílé ìwẹ̀ owó ọṣẹ sórí ó sì wẹ̀ tẹ́ ara rẹ̀ lọ́rùn ajímọ̀bọ́jú ojú àná ló fi ń wòran àná ti lọ òní ló kù ọ̀la ò sì tí ì dé kí ni ó kó ń ọjẹ láàárọ̀ yìí o òun fọ̀jọ̀jọ̀ jẹ́ kó sùn lálẹ́ àná ṣé ilé lọ́jọ́ kó ń kó sí wàhálà ọ̀ràn ti orin àwàdà kan tí àwọn fi ṣe erémọdé nínú òṣùpá nígbà èwe òun ọ̀rẹ́ mi sọ̀jọ̀jọ̀ létí èmi ò tún jọ̀jọ̀jọ̀ mọ́ a máa dún bèèlú bàtà a máa jọ irin etí yẹrí ní wíwò bóyá kò ń mu ẹ̀kọ́ gbígbóná òyìnbó mu tí ìmọ̀mù kọ omi gbóná lájọ mu ṣé máìmáì ni kò ń fi mọ̀ kọ́ ọ̀hún ni àbí àkàrà àbí kò ń sì rán wọn lẹ́wà àdàlú kò ń fàdàlú mọ̀ kọ́ ntẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò okùnú la fi gbé tòde ó sáná sí sìgá kan ó sì kan obì sẹ́nu oko òun ń bẹ lọ́hùn-ún ní gbègbèrègbè àkànrán àárò òun ó ti máa sọ àwọn ìyàwó òun tó wà lábà àìsí lóko òun yóò ti da oríṣiríṣi nǹkan lẹ̀ wọn ó ti mọ̀ ọ́n lára pòun ò sí lóko ṣùgbọ́n mílé bá dàbí oko tóko bá dàbí ilé ọ̀kan là á fọwọ́ mú dàdá kanlẹ̀kùn ọ̀wọ́lé ọmọ oníwèé ìròyìn ń kọjá mo bá ń ra Aláròyé Ìbàdàn àti ìròyìn àsìkò ọ̀kárí dàdá mo wo lórí tábìlì ń bẹ̀rùn ó gba ìwé ìròyìn méjèèjì lọ́wọ́ dàdá ó sì ìròyìn àsìkò ó sì bẹ̀rẹ̀ sí kà á ó rí i pé wọ́n kọ nǹkan nípa ẹgbẹ́ ìgbàlódé síwájú ìwé náà wọ́n ní ó wà ní ojú ewé karùn-ún tààrà ló lọ sí ojú ewé náà ohun tó rí kà níbẹ̀ nìyí lábẹ́ àkọlé tọ́ka pé ẹgbẹ́ ìgbàlódé ń ṣúṣẹ́ a kò lè ṣẹ̀ṣẹ̀ máa tẹ́ pẹpẹ àwọn ìwà ìbàjẹ́ ẹgbẹ́ ìgbàlódé tó forí múlẹ̀ ṣùgbọ́n tó ń pitú lókè ilẹ̀ jìnnìjìnnì tí wọ́n dàbò àwọn aráàlú kò tó ti àwọn ọlọ́pàá àrísá ni àwọn ọlọ́pàá ń rí wọn sá ìwádìí tí wọ́n ní àwọn ń ṣe nípa ẹgbẹ́ yìí kò múnádóko rárá wọn ò tí ì yanjú èyíkéyìí nínú ìwádìí gbogbo tí wọ́n ní àwọn dáwọ́lé ẹ̀bẹ̀ làwọn ń fàsìkò yìí bí àwọn agbófinró pé kí wọ́n fojú àánú wo àwọn aráàlú nípa gbígbà wọ́n lọ́wọ́ àwọn apanilẹ́kúnjayé náà. àwọn òbílẹ̀jẹ́ náà ti fẹ́ lágbára ju ìjọba lọ lápàdé orí nǹkan kan gùnmọ̀ mìíràn nínú ìwé ìròyìn yìí ó mú Aláròyé Ìbàdàn ó wò lọ gàràrà kò rí nǹkan kan tó mú lọ́kàn níbẹ̀ níbi tó ti ń sí ìwé ìròyìn náà láwẹ́láwẹ́ ni dàdá ti tún kànlẹ̀kùn tó sì wọlé àwọn àlejò kan ń béèrè yín sà wọ́n wà nísàlẹ̀ mo ní kí wọ́n jẹ́ kí n wá wòyìn bọ́yá ẹ ti jẹ bí ẹni pé mo sùn rárá ta tún ni wọ́n jàre èmi ò mọ̀ wọ́n sá o n ò sì béèrè àwọn mélòó méjì sà obìnrin ni wọ́n ọ̀kan jọ ẹnìkan tó ṣeré nínú fídíò tí mò ń wò lánàá lápàdé rántí pé báyìí náà ni lánàá o tó ń ní àlejò lé àlejò tí wàhálà fi ń sun ọ̀ràn ẹ̀ orin tí ènìyàn kọ lánàá tí ó sùn tí ó wo
ṣerú orin ọ̀hún ló yẹ kí olúwa rẹ̀ ó tún jí fi bọnu láàárọ̀ òní. síbẹ̀síbẹ̀ abo ejò ìgbénu sa adìẹ ìrànà kì í ṣẹran àjẹgbé. dájúdájú ọ̀rọ̀ ìrìn àjò àná nítòsí àpápá ọ̀dàn ló ti ń so èso yìí. ọ̀rọ̀ àná fẹ́ bímọ tuntun láńlẹ́yìn àkàrà àjẹsà. bó bá wá sí ọ̀rọ̀ mìíràn ó sì ti ń bọ̀ lókè tílé ọgbà mú wọn gòkè wá. Lápàdé ronú wípé bí ojú bá kojú àlámọ́ tọ́ ó mú sìgá mìíràn ọ̀sánà sí i. láìpẹ́ Láìdé àti Jọládé bá dàda wọlé sí pálọ̀. wọ́n kí Lápàdé káàárọ̀ òun náà sì kí wọn. Jọládé súnmọ́ Lápàdé ó kúnlẹ̀ ó ní ẹ jọ̀wọ́ sà ẹ má bínú àná abẹ́ mọ̀ mi mọ́ lọ́nà onídùndùn lánàá. Lápàdé ń wò ó kò fọ́hùn. ṣé ẹni tó jòkó owó lu súlẹ̀ lánàá nìyí? báyìí kọ́ lórí ní àpápọ̀ ọ̀dàn lánàá tóró dẹ́dẹ́ tọkàn dúdú tí ń balẹ̀ tètè tí bí ẹni tí kì í fi ẹsẹ̀ kanlẹ̀. òun lọ́wọ́ àwọ̀jì báyìí tí ọ̀sára rẹ̀ lóge pa. iṣu ti paradà ó diyán ni wọ́n wé àgbàdo paradà ó dẹ̀kọ ní ti ọmọbìnrin yìí. ìyẹn lọ́wọ́ padà díṣu tí ẹ̀kọ́ padà di àgbàdo. Lápàdé rántí. lánàá ó múra bí ẹni tó ń re bí ayẹyẹ ìgbéyàwó tó dì sọ́wọ́ dì sétí dì sọ́rùn tí gbogbo ara rẹ̀ ń tàn yanranyanran. irin fàárí ló rìn lẹ́sẹ̀ lánàá tó mìlẹ̀gbẹ̀ bí ẹni pé ó ga jù bẹ́ẹ̀ lọ bí ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ ju ti tòlótòló lọ. ṣùgbọ́n láàárọ̀ yìí gíga rẹ̀ ò dínkù lóòótọ́ ṣùgbọ́n ìrìn ẹni tó ń yọ̀lẹ̀ tẹ̀ ló rìn. ó fi aago sọ́wọ́ ní tòótọ́ o ṣùgbọ́n kì í ṣe aago tí ń kọ yanran. ìmúra àárọ̀ yìí bí ìmúra ọlọ́fọ̀ ni tàbí taláìsàn. ní ti ẹni tí wọ́n jọ wọlé Lápàdé ọ̀mọ́ rí ó dàbí ẹni tó sì nìyàn ròde. wọ́n wá fẹ́ràn ni o àbí wọ́n fẹ́ lu òun lẹ́nu gbọ́rọ̀. Jọládé bojú jẹ́ ó tún ń bẹ Lápàdé sí ẹjọ́ sà. mo mọ̀ pé mo hùwà rí fínsìn yín lánàá ṣùgbọ́n ìmọ̀ yín ló fà. wọ́n sì dà mí lórí rú ni àwọn ìkà ẹ̀ló ni wọ́n fi ń pàṣẹ fún mi kí n kó wọ̀ ń lọ síbi tí mo ti bá yín yẹn. wọ́n ní ènìyàn mẹ́ta tó wà nínú ọkọ̀ tàbí tó jókòó nítòsí mọ́tò lábẹ́ igi. wọ́n ní bí mo bá dé ọ̀dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà kí n sọ pé èmi Jọládé rèé o. ńgbà tí mo rí yín àwọn ni mo ṣe bí inú ti bí mi tó sí àwọn aṣebi ọ̀hún ni mo ṣe sọ̀rọ̀ àpárá sí yín. n ò fínúfíndọ̀fẹ́ láì fi yín ẹ dákun. wọ́n ní ẹgbẹ́ ìgbàlódé làwọn ń jẹ́. Lápàdé ń gbórí sókè gbórí sódò bí akọ aláǹgbá tó ń lérí. síbẹ̀ kò sọ̀rọ̀ náà. Láìdé náà sọ̀rọ̀ ẹ má bínú sá o. nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún mi mo wá sọ fún un pé ìwà òmùgọ̀ ìwà aláìlọ́gbọ́n ló hù. mo ní ẹ̀yin tí ẹ lè gbà wá kalẹ̀ gan ló hù àrífín sí yìí pé kó jẹ́ ká tètè wá bẹ̀yìn ká túbá ká ṣàfọ̀mọ́ ara wa. ewúrẹ́ ilé òkúkú mọ iye ọdẹ agbénikọlù ni wọ́n àwọn aláǹgbá orí èṣù tó ń pera wọn ní ẹgbẹ́ ìgbàlódé. irú èmi yìí náà ìmọ̀ tí wọ́n ti hàn mí bó bá ṣe pé iye mi tètè là sí ni àrí tètè rìn bá ti sákàn yín lára. ṣùgbọ́n bí ẹni pé ó ní nǹkan tí wọ́n fi mú mi ni ọkàn mi ò fìgbà kankan là sọ́dọ̀ yín pàápàá. bẹ́ẹ̀ ni láti ìgbà tí mo ti wà ní píníṣín ni mo ti máa ń gbòòrò yín bẹ́ẹ̀ ti ń sọkọ fún àwọn arúfin. Lápàdé wá fọhùn bí awo bá kì fún ni àsìkè fún awo padà ẹ káàbọ̀ ẹ dìde jókòó. mo fura bẹ́ẹ̀ lánàá pé àwọn kan ló lé ọ bàràbàrà tó fi sá ìsákúsá kọlù mí. mo mọ̀ pé àgbà tí ń sáré inú ẹ̀gbọ́n ọ̀gàn bí ọ̀bá lé nǹkan ń le. ó dìde lórí àga ó wọ yàrá lọ. gbà tó jáde wá àpò ìwé tí Jọládé sọlú súlẹ̀ lánàá wà lọ́wọ́ rẹ̀. kò sí àmì lára àpò ìwé náà láti fi hàn pé wọ́n tú wò. okùn tí wọ́n fi dì í kò lámì jíjá tàbí gégé ọ̀nà sí Jọládé. ó níyì orí rẹ̀ fi ọ pọ̀ sọ́wọ́ rẹ̀ nu ẹ̀ mà sí sá o. owó tí wọ́n ní kí n mú wá nìyí sà 200 náírà. ńgbà tí mo sì fa ìfarabalẹ̀ fẹ́lẹ́ yín lọ́wọ́ wọ́n gbaná jẹ. wọ́n ní mo ti dáràn mọ́ràn. wọ́n ní àwọn tó fi 10,000 kún owó tí wọ́n san. wọ́n ní nítorí ìdààmú tí mo fún àwọn wọ́n á hàn mí lè mọ̀. ó ń sunkún ó ń sunmú sí ònújúnù bí n ó ti ṣe yọ lọ́wọ́ wọn ló jẹ mí lógún báyìí. dádì ẹ̀yin ní kẹ́ jọ̀wọ́ kẹ́ gbà mí kalẹ̀ o kọ́lọ̀ ń ó fún yín ṣe ní ti owó yìí sà ẹ dákun ẹ má bínú sà mo gbà pé mo ti ná mo gbà pé ó ti sọnù nítorí náà kẹ́ foríjì mí sà n ò ní gbà padà lọ́wọ́ yín
bí mo bá gbà padà sà, ìgbà náà ni mo wá ẹ̀sẹ̀ ṣàfojúdi sà. Mo fún yín ni, mo sì rò pé ọmọ lè fún bàbá rẹ̀ lówó, àjẹmọ́nú ni kì í ṣèjẹkújẹ. Àrámù kọ́, kí ẹ sáà gbà mí kalẹ̀. Ìyẹn á máa kọsẹ̀ dádì, á sì ṣubú. Bọ̀ǹtàṣe á ò kúnlẹ̀ pé àbúrò ọkọ ẹni. Ẹ jọ̀ọ́ sà, o ṣeun ọmọ mi. Ṣùgbọ́n èmi ìgbàrú owó bẹ́ẹ̀. Mo fojú jẹkùnrin kì í pẹran jẹ. Ọwọ́ àwọn olè, àwọn oníjìbìtì, àwọn alọ́nilọ́wọ́gbà, ọwọ́ wọn lèmi ti gbowó ìtanràn. Bí ọwọ́ mi bá ti arẹ́ni jẹ, èmi ò ní ẹ̀wọ̀n tí mo lè sọ sí, n ò ní àhámọ́ tí mo lè sọ lọ́jọ́, ṣùgbọ́n yóò sanwó ìtanràn fún mi, yóò sanwó ìyọnu tó bá kó mi sí. Ẹ jọ̀ọ́ sà, ẹ má gbowó rẹ lọ́wọ́ mi mọ́dé yìí. Kó wá ṣàlàyé ń tọ́ da ìwọ àti wọn pọ̀ débi tẹ́ ń fúnra yín lówó kí n tó mojú tí n ó fi wo ọ̀rọ̀ rẹ. Mo sáà mọ̀ báyìí pé kì í ṣe inú dídùn ló fi fẹ́ fún wọn lówó, owó ojú eégún sì ni. Ọjọ́ tó o bá jẹ yó, tó o jẹ sẹ́kù tínú rẹ bá dùn, tó o rò pé o lè fún àgbà lóbì tó gbó, bó o gúnyán rúgúdú tó o wá gbé fún mi, n ó jẹ́, n ó sì wúre àgbà fún ọ. Bó o ra aṣọ ńlá tó o fi bọ̀ mí lọ́rùn, n ó wọ̀ ọ́ tayọ̀tayọ̀. Ìbá sì di ọjọ́ ìbí mi kó o ra mọ́tò ayọ́kẹ́lẹ́ sí mi nídìí, n ó máa fi ìdùnnú sí pàkọ́lùkì nínú rẹ̀. Ṣùgbọ́n kò bá mi lẹ́jẹ̀ mu kí n gbowó ẹkún lọ́wọ́ ẹni tí ìyà ń jẹ. A kì í fowó ẹkún rajẹ rìn. Àwọn àwo ni ẹgbẹ́ ìgbàlódé yìí tí wọ́n sì ti jẹ́. Jọlá Adémẹ́kanlẹ̀, ó fẹ̀yìntì lára àga tó jòkó lé, ó wojú Láídé láti sọ fún un pé òun ni kó bẹ̀rẹ̀ àlàyé. Láídé kó orò bó ń ṣe bí Ìyábọ̀ pamọ́. Ńgbà tó ń lóyún oge nílé ẹ̀kọ́ girama, bó ṣe wá dàkóbá fún òun láti lọ́kọ. Bí ẹgbẹ́ ìgbàlódé ti pín owó fún òun láti bo òun láṣìírí àbípamọ́ yìí, bí òun kò ti rí owó náà san pé tóun san 50,000 dípò 200 tí wọ́n bù fún òun. Bóun ṣe fọ̀rọ̀ lọ Jọládé. Nígbà tó kan Jọládé láti sọ tẹnu ẹ̀, kò sẹ́ nǹkan kan kù nínú tí ojú rẹ̀ kàn lọ́wọ́ ẹgbẹ́ ìgbàlódé. Báyìí ló sì tó fi ìgbésí ayé rẹ̀ yòókù tọ́jẹ́ mọ́ iṣẹ́ eré ṣíṣe kún. Ó wá sọ pé òun àti Láídé ti pinnu pọ̀ láti fi ara wọn sábẹ́ ìṣọ́ Lápàdé nítorí pé ẹni tó tó ní gbà ní gbani. Ó ní àwọn ọ̀kọ́ iye tó lè ná àwọn, ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Ìbéèrè ní Lápàdé fi dáhùn, kò jù bẹ́ẹ̀ lọ sà. Omi inú ń kọ wá, ẹ̀rù ń bà wá, àyà ń fò wá, ọkàn wa ò balẹ̀, àyà wa ń já, ìdí wa ti domi. Bí ká kúrò nílẹ̀ yìí ni a ò tí ì lè sọ, ṣùgbọ́n tá a bá wá nìyí, bá ó ṣe lè farare kúrò láì bà orúkọ wa jẹ́, láì rí ẹ̀gbin ju èyí tójú wa ti rí lọ. Bẹ́ẹ̀ bá ràdọ̀bò wá, ajá ò ní gbàgbé olóore, àgùntàn yìí gbàgbé ilé rí bọ̀rọ̀bọ̀rọ̀. Kọ́lọ́hún jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa, àgbárí lẹ́ọ̀dà. Jọlá Adétúnkúnlẹ̀. Lápàdé gbójú sókè, ó wò rere lọ, ó mú sìgá kan, ó sáná sí i, ó fà á, ó ní ààbò tí Ọlọ́run ni. Àbí ọ̀bù Ọlọ́run lèmi alára gan sásì, nítorí pé àwọn ìka ènìyàn tí wọ́n pera wọn ní ẹgbẹ́ ìgbàlódé ọ̀hún kò mọ ojú yóò fọ́ ẹnikẹ́ni ọ̀jọ́ wọn lójú. Ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ irú èmi tí ò ní gá tí ò ní go yìí. Àìsùn wọn la ṣe mọ́jú ńlé wa níyìn lónìí. Síbẹ̀síbẹ̀ èmi ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ yín o, kí n lè fi ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ṣe gbogbo ohun tí mo bá sọ pé kẹ́ ẹ ṣe, yóò rọrùn fún mi láti rówó gbà lọ́wọ́ wọn. Èyí tẹ́ ẹ sì san fún wọn, wọ́n san padà fún yín. Ìyà tí wọ́n fi yín jẹ ò ṣeé san padà. Bẹ́ẹ̀ ni àbùkù tí wọ́n fi kàn yín ẹ̀ faramọ́ ni o. Ohun tójú òkú bá rí nísà, ikú ló fà á. Dàdá tó kànlẹ̀kùn, ó sì wọlé sínú pálọ̀. Ẹ tún lálejò mìíràn sà. N ò tí ì mọ ilé yìí náà rí sá o. Tẹ́tẹ́ nílé wa yọ̀ wá kún láàárọ̀ yìí. Kárìn kápọ̀, yẹni. Ayé ọ̀jẹ̀ ń gbádùn, ó yá ju ẹni ayé gbàgbé rẹ̀ lọ o. Jẹ́ kó náà ó wọlé wá. Ọ̀rọ̀ àwọn ẹni wa náà ni yóò ṣe. Obìnrin dúdú kan ló wọlé, ó dúdú kirikiri. Ìmúra rẹ̀ jọ ti ẹni tí ayé dẹ̀ lọ́rùn. Kọ́kọ́rọ́ mọ́tò tó mú lọ́wọ́ jẹ́ kí Lápàdé mọ̀ wípé mọ́tò ara rẹ̀ ló wà wá, kì í ṣe takisí tàbí ọ̀kadà. Ó ní láti jẹ́ pé ó ti kó sínú àlùbọ́ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìgbàlódé ni. Ààbòsí ló náà wá délé Lápàdé. Ilé olóúnjẹ làádẹ́bìtì àyàsí máa wọlé o, máa rọra, ẹ káàárọ̀ sà. Ẹ dákun ẹ má bínú pé mo wá ka ẹ mọ́lé láàárọ̀ kùtùkùtù báyìí. Mo ní kí n tètè kẹ́ ẹ tó jáde ni,
nítorí mo mọ̀ pé ọ̀nà máa pọ̀ lẹ́rùn yẹ́lẹ́yẹ́lẹ́. ọ̀nà tèmi sì wá pọ̀ láàárọ̀ yìí gan onítòótọ́ o. jàkùmọ̀ ìṣẹ̀ràn bí kan ṣé ò sí o, kó má bàa sí náà ní sà. ó gbé àpamọ́wọ́ ọwọ́ rẹ̀ kalẹ̀. mo ní mo fẹ́ ralẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ọlárìndé ni. Ọlárìndé ní abayín kí Ọlọ́run ó dẹlẹ̀ fẹ́yàn re. mo sanwó tí wọ́n ní kí n san. wọ́n wá ń gbé mi sókè gbé mi sódò láti oṣù kẹjọ ọdún tó kọjá. èyí ilẹ̀ wọn ò fún mi, èyí owó wọn ò dá padà. ṣé bí ẹ̀bì tí ò bá peku ìfẹ̀yìnfẹ́ lẹ́yìn ni irọ́ o. ìyàwó jẹ̀ka ó jẹgbá ni wọ́n fi tiwọn ṣe. jẹgúdú jẹrá làwọn ọmọ Ọlárìndé o, kẹgbà mí o nítorí Ọlọ́run. ó ṣe kúkú pè wọ́n lẹ́jọ́ sí kóòtù bóyá èyí náà ni yóò kángun. ṣùgbọ́n àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. bóyá bẹ́ẹ̀ bá bá wa dá sí i wọ́n lè fẹ́ tún ọmọlúàbí wọn ṣe tí ọ̀rọ̀ òfin ní dé kóòtù nítorí a kì í ti kóòtù dé sọ̀rẹ́. mo ní mo ṣe ní kí n kọ́kọ́ wá fi tó yín létí ná. bí sòbíà ò bá dégbò olúgànbẹ là á ké sí. irú yín ò lè wà ládùúgbò ká máa gbé nǹkan gbẹ̀yìn yín lọ. ẹni tó lágbà nílé ìfojú di àgbà. èmi ò súnmọ́ àwọn ọmọ Ọlárìndé tó bẹ́ẹ̀. àwọn náà ò sì súnmọ́ mi látijọ́ tí bàbá wọn ti kú. ọ̀kan kan nù wọn ọ̀mọ̀nà ilé mi, ṣùgbọ́n bó ti wá fọ̀rọ̀ lọ̀ mí yìí tó wá fẹjọ́ wọn sùn ń ọ̀bà yín dá sí i. àìsí ẹni kẹta lèèyàn méjì fi jàjàkú akátá. àìsí níbẹ̀ láì bá wọn dá sí i. Ọlárìndé bàbá wọn kì í jẹ́ bẹ́ẹ̀. ńgbà tó wà láyé kò lè kú tán káwọn ọmọ rẹ̀ ọmọ ṣe yán bí ọkà kí wọ́n mọ̀ ṣe ayé báṣubàṣu. Akínwùmí kànlẹ̀kùn ó sì wọlé. orí àlejò yìí ó wò ó dáadáa. ó fọwọ́ bọ́jú ó tún wò ó kí lápàdé. ẹ káàárọ̀ sà, ǹjẹ́ kí n wá yọjú sí ni o, kí n dúpẹ́ àná kí n sì kú ìkẹ́ mi ẹ ṣé gan ni o. bí ẹni tó lo oògùn oorun ni mo sùn. láti bí ọ̀sẹ̀ méjì mo sùn sà. ẹ ṣé mo ń padà bọ̀ ńgbà tí àwọn àlejò yín yìí bá lọ. ó yẹ̀yìn padà ó ń lọ ẹsẹ̀ rẹ̀ ń fà nílẹ̀. ó dúró ọwọ́ ẹ̀yìn ó ní ènìyàn máa jọra wọn o. obìnrin kan ní Abẹ́òkúta bí ìbejì lẹ́sẹ̀ rí. àlejò tuntun ló sọ̀rọ̀ síbẹ̀. ẹ jọra yín gan ni. tó ń tẹnu ẹ̀ Tàfá wọlé dé òun àti Súlè ẹ kú ilé bàbá. èmi gbùrù mo ti fagbódè. Súlè kí Lápàdé. ó wo àlejò tuntun ọ̀dọ́ Lápàdé ó ní Sùúlọ́lá o, Àlàmú Ògún. Tàfá ní Ògún yán kalẹ̀ rúgúgúrú. Súlè ní Àjàlá Adé. Tàfá ní Adébíẹyìn mọ́ sí. Súlè ní Àdìó Ọlá. Tàfá ní Ọ̀lànúlẹ̀ fèsì àtàn. báyìí ni Tàfá àti Súlè ń sa àlejò yìí tí Súlè ń da tí Tàfá ń gbé tí Lápàdé ń wò wọ́n lẹ́nu. ìyàlẹ́nu ni irú oríkì àti orílẹ̀ tí wọ́n ti tòjọ́ wọ̀nyí jẹ́ fún. Àkànjí òlé yàwó wọlé àlè rẹ̀. Àyìndé ọ̀bẹ mọ lórí mùjẹ rẹ̀ lójú ìyá rẹ̀. Ìṣọ̀lá ọ̀gọ̀ ògórí ọ̀pẹ sùn lọ. Àyìnlá òdí mọbìnrin lójú ọkọ. Àlàdé ògbélé gbọfà láìrógun. obìnrin yìí ọ̀fọ̀hùn. Lápàdé ní ẹ mọ̀ ọ́n rí ni. Tàfá ní mọ kí ni rí. a mọ̀ bí ọ̀nà ọgbà Agodi. ó súnmọ́ ó fọwọ́ tú gèlè orí rẹ̀ dànù. kó dóró látàrí rẹ̀ rí. ó ṣẹ̀ṣẹ̀ fárí ni ó ń dán sàn án. bẹ́ẹ̀ náà ni Súlè bọ́ lẹ́wù. búrẹ́dì tó dè sáyà tó fi sọ mú sí bọ́ sílẹ̀. ó kẹ́wù péńpé kan dúdú nísàlẹ̀. Tàfá fa aṣọ tó ró aṣọ bọ́ sílẹ̀. wọ́n sì rí pé ṣòkòtò kan tó fi díẹ̀ tóbi ju pátá lọ wà nídìí rẹ̀. pupa ní ṣòkòtò kúkúrú náà. àṣé àlejò yìí kì í ṣe obìnrin, àṣé ọkùnrin ni. ọkùnrin tó múra bí obìnrin, tó rìn bí obìnrin, tó ń fọhùn bí obìnrin. Akínwùmí ń patẹ́ pópópó. ẹni gan rèé tó mú fọ́tò wá bá mi lọ́fíìsì báǹkì olówó ajé ní Abẹ́òkúta. jíjọkọ́ lọ́jọ́ òun gan ni kò sí àní-àní. Tàfá ní oníkọ́ wa bẹ bàbá wò àbí ọwá lu bàbá ní jìbìtì. ó ṣe bí bàbá kúndùn abo àbí báwo. ọwá sì gbájú ẹ̀ fún bàbá. àṣírí rẹ̀ tú. ọgbà lẹ́nu oró táò. Lápàdé ní fílẹ̀ Tàfá wọ́n dààmú rẹ̀ ó tí ì yé mi dáadáa o. mo sá ń wòran yín gbogbo ni. obìnrin mọ̀ pé o ká mọ̀ purọ́. àná yìí ni mo kọ́kọ́ dérú ẹ̀ rí. èyí lẹ́ẹ̀kejì. àṣé èèyàn lè ṣekùn bẹ́ẹ̀ láì lóyún. Súlè ní Kádírì ọ̀sàtàrí kedere okú àti
láti ìgbà tá a ti pínyà ní Agodi. Nígbà tí mo lọ fi tọ́ oṣù méjì gbára tí mo lápàdé yanu sílẹ̀ bí akọ pẹ́pẹ́yẹ. Ìwọ náà wẹ̀wọ̀n rí Súlè? Wọ́n ní mo kérò lé. Wọ́n ní táyà mi kan ti lá. Wọ́n ní kí n mówó wá káwọn ó dá mi lẹ̀ kí n máa lọ mọ̀ nírọ́. Ibi tí wọ́n bá fẹ́ mú mi lọ kí wọ́n máa mú mi lọ. Ni wọ́n bá tì mí mọ́lé ogúnjọ́ nítorí ó bọ́ sí àsìkò tí àwọn òṣìṣẹ́ kóòtù daṣẹ́ sílẹ̀ àbí wọ́n yanṣẹ́ lódì. Wọ́n sáà ti àwa mọ́lé ń bẹ̀ o. Wọ́n wá gbé mi re kóòtù. Adájọ́ ní kí n ṣe ẹgbẹ̀rún 3 náírà tàbí kí n ṣẹ̀wọ̀n oṣù 2. Mo ní èwo ló tún kù ńgbà tí mo ti lo ogúnjọ́ ní àtìmọ́lé tá a sì ti fi ọjọ́ 6 ṣẹjọ́. Bí mo ṣe fi oṣù 2 faṣọ péńpé roko ọba rèé o. Ńbẹ̀ ni mo ti mọ Ìgìrìpá. Ńbẹ̀ ni mo ti mọ Kádírì. Àkànmú ọ̀wọ́ sọ obìnrin kágboro. Kádírì lọkùnrin, Kúdírà lobìnrin. A sì tún mọ Jésù yìí bá tùbọ́ bá wò ó. Tàfá da ẹ̀sẹ̀ bo Kádírì ó ń wí pé jìbìtì ló wá ń lù kiri. Òfò gírí mọ́ gbájú ẹ̀ ló kù. Lápàdé ní àní kò fílẹ̀. Tàfá ọgbà ó ní ẹjẹ́ ń lù. Báwo lu bẹ̀m̀bẹ́ kì í ṣe é jò. Kíru eléyìí ó fẹ́ lu bàbá ọ̀jọ̀gbọ́n ní jìbìtì. Ọmọ gọ́tà alágànná. Akínwùmí ní Ọlọ́run dákun o. Òun ló wá bá mi ní Abẹ́òkúta o. Tó sọ pé òun ní àkáǹtì ní báǹkì wa. Tó fi dọ́gbọ́n fi fọ́tò ìhòòhò mi hàn mí. Ẹni tó lé mi kú lọ́run rèé o. Àsálálù pàyídà báyìí ni. Ó jáde ní ọ́fíìsì mi tán ẹnìkan fi fóònù sọ wípé Sùwé lorúkọ rẹ̀. Ẹ mú dáadáa o. Yóò ṣàlàyé ẹgbẹ́ ìgbàlódé ara wọn ni. Bí kì í bá so nìkan tàbí ọ̀kan pàtàkì nínú àwọn abẹnugan ẹgbẹ́ náà kò gbọ́dọ̀ bọ́ o. Akínwùmí bọ́ sórí àga kan ó jókòó. Bóyá èmi ló sì wá wò níbí. Jọládé ń tara pòrò. Ó tẹjúmọ́ Kádírì ó ní ẹni tó tú aṣọ ìnura lára mi ní pálọ̀ mi rèé. Òun ló tú mi sí o. Ó ń sunkún. Láìdé ní ẹ sá máa dákẹ́. Òun wọn ló fẹ́ jí mi lọ́mọ gbé o. Nínú ilé mi ní Jẹ́ríkò mo rí dáadáa. Wọ́n fẹ́ jí mi gbé tọmọtọmọ. Jọládé ní òjijì ló yọ sí mi lábẹ́ àga tó ti sá pamọ́ sí. N ò mọ̀gbà tó débẹ̀ tó jáṣọ ìnura tí mo lọ́mọdé gbà lára mi. Ẹ̀rù kọ́kọ́ bà mí pé bóyá ó fẹ́ fi bá mi lájọṣepọ̀ ni. Àfìgbà tí mo rí ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ kámẹ́rà kíní burúkú yìí ó fò mọ́ Kádírì lọ́rùn. Ó di yín mọ́ láyà. Ọ̀nyá lè kánná kòròrò. Láìdé ló fà á kúrò lára Kádírì tó náà sì bẹ̀rẹ̀ sí gbá Kádírì létí. Lápàdé ṣàkíyèsí pé Kádírì ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó sì jà. Ó sá dákẹ́ ni. Ó ń fọwọ́ gba ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó ń fọwọ́ ti àwọn tí ń kọlù sẹ́yìn. Lápàdé mọ̀ wípé kinní kan kù lẹ́yìn mọ́ Fẹ́mi nìṣó. Kinní ìjàmbá tí Kádírì ń gbèrò lọ́kàn. Ẹni agbálétí 6. A ò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé kó ṣe sùúrù. Ṣé kò ṣe sùúrù ló pé 6? Tàfá mo ní kó fílẹ̀. Ẹ̀yin yòókù ẹ̀dá ẹlẹ́kẹ̀. Ìwọ lọ wá okùn Tàfá kó dì í bí ẹrù igi àwùsá. Ká gbé e lọ sí pamọ́. Iná ń jó orí kókó báyìí. A ti ń gbóòórùn àwọn tó ń ṣe ìlú ní sùtá. Àwọn tó kù lọ́hùn yóò ti rí báyìí pé a ti múra àwọn kalẹ̀. Wọ́n wà á rí i pé wọn ò rí wa mú ní ìmú ọ̀dẹ̀ mọ́. Nítorí náà wọ́n máa ronú àti yí ọ̀nà tí wọ́n ti ń tọ̀ padà. Ó di ìka 3 tí wọ́n nà sí mi báyìí. Wọ́n fi ìka àkọ́kọ́ lọ̀ mí mú nítorí pé n ò múra lẹ̀. Èkejì tí wọ́n nà sí mi lálẹ́ àná ni mo sá ìka ọ̀hún lọ́gbẹ́ ṣùgbọ́n wọ́n gbé e lọ tegbòtegbò. Yóò ṣòro fún wọn láti rí nǹkan kan fi ìka ọ̀hún ṣe fún sáà kan. Nǹkan kẹta tí wọ́n nà sí mi Súlè sọ pé ó rí kìdìrìkìdìrì ńlẹ̀ yìí. Gígé ni ń ó gé ìkẹta yìí péwú. Ìyẹ̀kíní kẹ́bẹ, ẹ̀kejì kẹ́bẹ, ẹ̀kẹta lajẹ́ ẹ̀jẹ̀ tán. Tàfá ní ẹ̀jẹ̀ lọ sí ọ̀nà sí lára. Bàbá mólè káyàn kí n ya bátà ní gbẹ́gi léèrè sára rẹ̀. Bó ṣe kí n yọ ojú rẹ̀ kan kó mọ̀ gbé ọ̀kan yòókù lọ sílé. Bí kí n sì lọ pájú rẹ̀ dé pátápátá ni àgbo ejò kí gbénú sà. Ẹni tó sọ ni lóko bá jù ú ní dàrọ̀ kò léèwọ̀. Mi ò rán nìyẹn sá o. Bí Lápàdé bá ń ronú lọ́wọ́ kì í yára sáná sí sìgá. Bó bá yọ sìgá jáde nù páálí ayiri rẹ̀ wò àfihánu. Àwa yọ ẹyọ ìsáná kan nínú ilé ìsáná. Ayé òun náà wò kó tó sá. Àwa mú iná tó jóná àfihàn sìgá. A ẹ̀sẹ̀ wá fà á sátàrí. A sì mí a máa wá fi èéfín rẹ̀ dára.
a ṣe é bí kúkú, a ṣe é bí àwòrán ojú sánmọ̀, a tú síwájú gbọ́ọ̀rọ̀ bí ọ̀pá, èéfín á sì ti yáyáyá bí èròkẹ̀rẹ̀. Báyìí ni Lápàdé ṣe ńgbà tí Tàfà ń dámọ̀ràn oríṣiríṣi ohun tí wọ́n lè fi ṣe Kádírì. Ó yọ odidi obì nínú apópó, ó bó èpo rẹ̀, ó yẹ̀ ẹ́ wò, ó là á, ó gé e sẹ́nu, ó ń rún lẹ́nu, ó mu sìgá, ó ń jobì, bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀. Tàfà ibẹ̀ náà ló ń bọ̀, bá ó ti ṣe yanjú rẹ̀ tí ò ní bu wá lọ́wọ́ ni mò ń wò. Pàápàá ká yanjú ohun yìí nìkan kò tán iṣẹ́ ibi ẹgbẹ́ ìgbàlódé. Ká yanjú ẹgbẹ́ náà gan-an ni kókó. Bọ́mọdé bá ṣubú awo wájú, bí àgbà bá ṣubú ẹ̀yìn ní wò, kò lè rí nǹkan tó gbé ṣubú. Bí ọmọdé bá sì ń gégi lóko, àgbà máa wo ibi tí yóò wò sí. Ìwọ wo ètò tá a ṣe sílẹ̀ lánàá, tá a rò pé ọwọ́ wa ti tẹ ikọ̀ tí wọ́n rán sí wa. Wo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín tí ikọ̀ náà fi lọ tó fi bọ́ lọ́wọ́ wa. Iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì, gbòǹgbò kan ò yẹ kó fọ́ni lépo lẹ́ẹ̀mejì. Ó yẹ ká ro tòní yìí kó gún régé. Akínwùmí dá sí ó ní eléyìí ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ yín. Ohun tó bá níbí kì í sohun tó rò pé òun ọ̀bá. Kò tàn mọ́ pé ẹnìkẹ́ni lè dá òun mọ̀ níhìn. Kò mọ̀ pé òun lè pàdé ìtìjú àti àbùkù tọ́wá bá níhìn. A ti ṣídìí rẹ̀ sókè báyìí, àti rọmi gbóná sí i. Ní ti Jọládé àti Láídé ìyá ni wọ́n ń ṣe tí wọ́n ń patẹ́ pópó. Tàfà lọ mú okùn wá bí mo ti wí, kó o di ẹrù igi Kádírì kalẹ̀. Tàfà jáde lọ. Láìpẹ́ ó kó okùn méjì wá ní ìdììdì. Bí àlejò alẹ́ àná ti kó wọn sínú àpótí rẹ̀, ó mú ọ̀bẹ alẹ́ àná náà lọ́wọ́ wọlé, ó kó gbogbo rẹ̀ dálẹ̀ níwájú Lápàdé. Súlé ní dádì, ṣé ẹ lè yọ̀ǹda mi kí n dé lábọ́ wéré ní ìṣẹ́jú kan kí n padà bọ̀ bó bá ṣe díẹ̀? Lápàdé ni ó lè máa lọ, ṣùgbọ́n ibikíbi tí bá ń lọ nígbà tó bá kúrò lọ́hùn kó máa fohùn sílẹ̀. Adájọ́ mọ̀ síjọ́, asọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù wọ́n wà. Lábọ́ ni kó lọ o. Tàfà bẹ̀rẹ̀ tí Kádírì, ó ń fokùn rá kínníkínní. Wọ́n bẹ̀rẹ̀ níbi èjìká àti abíyá, ó ń dì í yípoyípo mọ́ apá kejì. Ọ̀rá kítíkítí títí ó fi dé ìgbọ̀nwọ́, títí ó fi dé ìbàdí, títí ó fi dé ọrùn ọwọ́, orúnkún, kókósẹ̀, ó ń dì í lé, ó dì í kalẹ̀ bí ẹrù igi awùsá ní tòótọ́. Kádírì kò wá dákẹ́ mọ́, ó ń jà fitafita, ó ń jà pìtìpìtì bí eṣinṣin tó kó sínú òwú aláǹtakùn tí aláǹtakùn wé òwú mìíràn mọ́. Ọkọ̀ọ̀kan ń jupá, ńgbà tó ṣe ẹsẹ̀ nìkan lókù tó ń rí lò. Ó ń tàpá, ṣùgbọ́n bí ìgbà tí ẹkùn bá mẹ́ran ni Tàfà mú un mọ́lẹ̀. Ńgbà tí ò sì rí ipá kankan sàmọ́, ó wá ń jìjẹ ẹnu. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò sì dára rárá. Bó ti ń ṣépè ló ń pa á sán, bó ti ń pọ̀fọ̀ ló ń gbògèdè. Bẹ́ẹ̀ pọ̀ jù báyìí lọ. Igba eṣinṣin kì í dènà dọwọ́. Ọwọ́ ní bá bí eṣinṣin. Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífi nà. Èmi lẹ mú báyìí. Ẹ mú àwọn tó ṣe kókó, ẹ sì lè rí wọn mú. Ẹ ló rò pé ìyà ń jẹ yín báyìí. Bẹ́ẹ̀ sì ni ẹ tí ì jẹ nǹkan kan. Ìyà tí jẹ táyà ọkọ̀ gíngín ni nínú èyí tí yóò jẹ yín. Kí n sì ṣòfófó kan fún yín o. Gbogbo yín lẹ ti ya fọ́tò. Onífọ́tò ń fọ́ lọ́wọ́ ni. Nígbà tó bá jáde tẹ́ ẹ bá rí, ẹ máa fọwọ́ bojú kiri ìgboro ni. Ìrẹ́jọ òkókó sínú fọ́tò. Bọ́ bá ti ṣera rẹ lọ́ọ̀bà, ọ̀fẹ́ la máa pín fọ́tò yín fún tajá tẹran. A máa fọ́n kálé, a máa fọ́n kálẹ̀ láàrin ọjà. Àṣírí olókòbó yín kúkú ti tú, aṣọ ti ya tòbí tú. Ìyẹn aláwòkù wọ̀nyí. Tàfà ń di ẹrù rẹ̀ padà sókè sí i láti ẹsẹ̀. Ó ń dì í padà dé orúnkún, dé ìbàdí, dé ikùn, ìdé igbáyà ló dé tí dàdá fi sáré wọ pálọ̀ tó ní, bàbá ọlọ́pàá ẹ̀kan ti tún dé. Mọ́tò rẹ̀ ti dúró lójúde. Tàfà ò dúró dé àṣẹ tó fi fọwọ́ kan bo Kádírì lẹ́nu, tó sì fi ọwọ́ kejì gbé e léjìká bí àpò ẹ̀wà. Kádírì fi yín gé e jẹ lọ́wọ́. Tàfà sì dáwó lulẹ̀ bí ètí igi, ó fẹsẹ̀ gbá a lẹ́nu kó tó tún tààrù, tó sì gbé gba ọ̀nà ẹ̀yìn kò lè jáde ní pálọ̀. Lápàdé fura pé balùwẹ̀ tuntun lókè ló gbé e lọ, láì wulẹ̀ dúró de ìtọ́sọ́nà. Ọmọ ojú ni Tàfà, ọmọ ń tó yẹ kó ń ṣe. Lápàdé sọ fún un pé aṣọ ni kó fi dì í lẹ́nu bó bá dé balùwẹ̀. Lápàdé tètè yí kọ́kọ́rọ́ láti tilẹ̀kùn àbáwọlé pálọ̀ síwájú àti sẹ́yìn kùlé. Àódù ń kànlẹ̀kùn gbàgbàgbà láì dáwọ́ dúró, ṣùgbọ́n Lápàdé ò sílẹ̀kùn. Ọpẹ́ ó lọ sílẹ̀kùn fún. Àódù wọlé,
ó ń ru fọ̀ bí ọ̀sẹ̀ tí ń hó ọ̀wù lápàdé kí n ti mọ kanlẹ̀kùn tó bẹ̀rẹ̀ látẹ̀kan kó fi mí gún lágídí. ń wo pálọ̀ náà látòkè délẹ̀ láti wájú dé ẹ̀yìn láti ẹ̀gbẹ́ ọ̀tún dé ẹ̀gbẹ́ òsì. lápàdé náà wá fàbínú yọ ìbínú rọ́. sórí pé à ń ṣe ìpàdé lọ́wọ́ àbóòrí èwo ni kọ́ ọmọ wa ká mi mọ́lé tọ̀sán tòru. bọ́ ọ bá ní mi mú bí ọ̀daràn mú mi tì mí mọ́lé kó gbé mi relé ẹjọ́. bọ́ ọ bá sì ní mi mú fi mí lọ́rùn lẹ̀ yí dọdẹ mi káàkiri o. mú mi relé ẹjọ́ kọ́ lọ fẹ̀sìn ara rẹ̀ hàn gbogbo ayé. mọ̀wúrú etí tó o. òní a ó jagun ọ̀la a ó jagun kákúkú jagun ọ̀hún kí àbòsí ó bòsè a ó dún ní. nígbà tó ọ̀tọ́ mi fún bí ọdún 10 sí mo yọ ọ́ lẹ́nu ṣùgbọ́n pé kí n rí ẹbọ lẹ́rù rẹ kí n má lè fọhùn irọ́ ni o. mò ń kọjá lójú títì mo rí mọ́tò kan níwájú ilé rẹ ọjọ́ mọ́tò kan tá a ti ń wá tipẹ́tipẹ́ sí kò yẹ kí n wádìí. mo dé ẹnu ọ̀nà pálọ̀ rẹ mo kanlẹ̀kùn títí kó tó wá sí i bí ẹni pé o sì ń lé. mo wọlé tán kí n tó rí i pé àlejò rẹ kan ló gbé mọ́tò ọ̀hún wá sọ́dọ̀ rẹ. kò lè jẹ́ èyí tí a ti ń wá ọkàn jọ lásán ni. kìrìnsẹ́ mi bí n ò bá ṣèwádìí ohun tó bá rújú. lápàdé fajúro síbẹ̀. mo ní mọ̀wúrú etí tó bí mo bá ṣẹ̀ sófin mú mi mọ̀nàmọ̀nà ẹ̀tọ́ rẹ ni agbára sì wà lọ́wọ́ rẹ n ò ní jàǹpátá bó o bá mú mi lọ́rùn òfin bí n ò bá ṣẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. làlà kókó fẹ̀fẹ̀ kí ló dé jẹ́ n ráàyè forílé òṣùká nílé mi o kí n fẹ̀dọ̀ lérí òróǹro. ojú wo lo fẹ́ káráyé ọmọ fi wò mí ládùúgbò bí mọ́tò ọlọ́pàá ti ń pààrà lé mi lẹ́ẹ̀mẹwàá lójoojúmọ́. ọ̀fẹ́ sọ mí ní súná tí n kì í jẹ́ ni ọ̀rọ̀ orí bó ti wé yìí lápàdé. ìwádìí òfin rírú nìkan kọ́ ni iṣẹ́ mi. mo gbọ́dọ̀ gbìyànjú kí n paná ìrúfin bí mo bá ti rí èéfín rẹ̀ tó ń rú kí iná ó tó fẹjú kó tó di pé apá ò ní lè ka mọ́. bá ò bá tètè pè tán àrókò bó bá fi dàgbà tán yóò mọ gbẹbọ lọ́wọ́ aráyé gbogbo. bí mo ti ń wo ìwọ àwọn tí o pè ní àlejò rẹ yìí ara fún mi. bí kì í bá ṣe wípé ojú àlá ni mo wà. ọ̀gbẹ́ni Báyọ̀ Akínwùmí ni mò ń wò yìí mọ́níjà báǹkì ọlọ́wọ́ ajé omidan Láìdé rèé àbó ńkọ́ ṣé kìí ṣe omidan Jọládé náà nìyí. ẹni tó sọ fún mi lánàá pé o kò mọ̀ mo mọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wà nínú ogúnlọ́gọ̀ ènìyàn tó ti kó sí páńpẹ́ ẹgbẹ́ ìgbàlódé. ẹgbẹ́ náà sì ti fìtínà wọn láì dábọ̀. ní pàtó àwọn arúfin tó forí mú ọ̀hún fipá gbowó láì tọ́ lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni gbogbo. wọ́n ń dẹ́rù bà wọ́n pé àwọn ó ṣe wọ́n lọ́ṣẹ́ àwọn ó ṣe wọ́n léṣe àwọn ó tú wọn láṣìírí àwọn ó bà wọ́n láyé jẹ́ àwọn ó run dúkìá wọn àwọn ó pa wọ́n àwọn ó dáràn sí wọn lọ́rùn. Lápàdé tẹrí mọ́lẹ̀ ni kò fọhùn ó jẹ́ káùdù ọmọ sọ̀rọ̀ lọ. bàbá jẹ́ kí asaran saran rẹ̀ já asaran ò ní sinmi aràn sí i. Jọládé fa àpamọ́wọ́ Kádírì mọ́dọ̀ inú Lápàdé sì dùn nítorí pé áùdù ń wo àpamọ́wọ́ náà láwòtúnwò tó fi hàn pé ó ń rò wípé ẹlòmíràn tóun ò tí ì rí wà nítòsí. áùdù ò tí ì dákẹ́ ọ̀rọ̀. báwo ni mo ṣe wá lè mọ̀ bóyá ìwọ gan wà nínú ẹgbẹ́ ìgbàlódé yìí àbí ò sí níbẹ̀? bóyá ìwọ gan sì lọ ń jẹ́ bẹ́ẹ̀ tó ń sọ pé ẹgbẹ́ kan ni sọ rántí pé díẹ̀ sí ń lókù kí n bá Jọládé níbi tó ti fipá gbowó lọ́wọ́ rẹ̀ nítòsí onídùndú àbí mo purọ́ ni? ọmọ ẹgbẹ́ ìgbàlódé yìí méjì làwọn ọlọ́pàá tọpadé ilé rẹ̀ yìí níṣẹ́ alẹ́ àná. wọ́n wọlé sọ́dọ̀ rẹ̀ àlọ́lárí àràbọ̀ wọ́n ra àòrí wọn mọ́. báwo ni mo ṣe lè fojú fo irú eléyìí? ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n sá sí ńgbà tí ọwọ́ ọlọ́pàá fẹ́ tẹ̀ wọ́n. àgùntàn tó bá sọnù ságbó kókò ńbo láwọ̀ wá sí bí kì í bá ṣe ẹ̀rẹ̀kẹ́ kókò. ṣé kìí ṣe ẹni tá a bá pa lọ́wọ́ rẹ̀ lọ́fà tán yá ni? ńgbà tí ẹnikẹ́ni ò dá lóhùn ó tún sọ̀rọ̀ rẹ̀ lọ. ọ̀gbẹ́ni Akínwùmí nìyí mọ́níjà ní báǹkì tí èmi alára ń fowó sí. mo mọrú àìbalẹ̀ ọkàn tẹ́ ẹ ti fún un tẹ́ ẹ tí ì dẹ̀yìn lẹ́yìn rẹ̀ mo mọ jìnnìjìnnì tẹ́ ẹ ti dàbò. Ọlọ́run ló yọ Láìdé yìí lánàá yìí. ẹ jí i gbé lọ tán ẹ lọ fojú rẹ̀ rí mọ̀ bo níbi tí ẹ bá gbé lọ bẹ́ẹ̀ ò bá pa á tán fínfín. ìwádìí tá à ń ṣe lórí ọ̀rọ̀ àlùfáà Ẹ̀sìkáyà tó wọlẹ̀ ní Kúdẹ̀tì kò tí ì yọrí síbì kankan. bẹ́ẹ̀ ni ti olórin tó ń jẹ́ General Mọ́túwò
mo wá bá odidi èèyàn mẹ́ta nínú àwọn tí ẹgbẹ́ ìgbàlódé ń lé bàràbàrà kiri lọ́dọ̀ rẹ̀. Ó ní ẹ̀ ń ṣèpàdé ni. Irú ìpàdé wo lẹ́ǹsẹ̀ tí kì í ṣe règímù ẹgbẹ́ ìgbàlódé? Rìkísí wọn ló ń dè lápàdé ní okó ọgbọ́n inú. Audu, èmi ìṣe lọ́ọ̀yà o, ṣùgbọ́n mo gbàgbọ́ pé òfin ilẹ̀ wa gba ẹnikẹ́ni láàyè láti bá ẹni tó bá fẹ́ ṣèpàdé, àbí bẹ́ẹ̀ kọ́? Kì í ṣe ìwọ́de ńlá ń ṣe ká sọ pé a kò gbàṣẹ lọ́wọ́ ọlọ́pàá ká tó kóra jọ. Kì í ṣe pé ariwo lọ gbọ́ tó sáré wá dá ẹni tí a ń fìyà jẹ sílẹ̀. Inú ilé la wà tá ń jíròrò lórí ń tọ́jẹ wá lógún. Ó ṣe wá kàn ó jàre ọkàn mi. Lápàdé ọkàn mi gbọ̀ngbọ̀n, ó ṣẹ̀wò mọ́ mi lára. Irọ́ ló pa wípé ìpàdé lẹ́ ń ṣe. Dídún tó ti ń dún kòkò mọ́ wọn ni wọ́n fi wá tànràn nílé rẹ tàbí wọ́n wá túbá. Mo mọ̀ pé ò lè rọrùn kí n mú wọn jẹ́wọ́ lọ́dọ̀ rẹ níhìn, nítorí o ti kó wọn láyà jẹ. Ẹ̀rù ìyà tó lè fi jẹ wọ́n sì lè máa bà wọ́n, ṣùgbọ́n tẹ̀sán ni wọ́n kó wọn lọ. Tá lọ gba ọ̀rọ̀ ẹnu wọn sílẹ̀, á sì dáàbò bò wọ́n lẹ́yìn náà tí o kò ní lè fi yarú lára wọn. Bí mo ti ń lọ yìí ni wọ́n máa kó wọn lọ sí tẹ̀sán, wọ́n máa bá mi lọ. Níbi tí ojú rẹ̀ ò ti ní tó wọn, débi tí o máa fẹjú mọ́ wọn tí ọkàn wọn ò fi balẹ̀, tí wọn ò lè tútì fún tẹ̀dọ̀ ìdààmú wọn fún wa. Ẹnikẹ́ni ọ̀fọ̀hún Ńjọlá Adérẹ̀rìn músẹ́ bó ti wojú Lápàdé. Láìdé mi nú ó pòṣé. Ẹ dìde, ẹ tẹ̀lé mi. Àbí ẹ̀rù ń bà yín? Akínwùmí ló sọ̀rọ̀. Ó ní ẹjọ́ sà, ọ̀gá ọlọ́pàá, ní tèmi o, èmi ò lọ sí tẹ̀sán kankan o. Àfi bẹ́ẹ̀ bá fi wáráǹtì mú mi. Bí ẹnikẹ́ni bá ń yọ mí lẹ́nu, ṣe bí èmi ló yẹ kí n fúnra mi wá fẹjọ́ onítọ̀hún sùn lọ́dọ̀ ọlọ́pàá. Ọjọ́ wo ló di kí ọlọ́pàá máa yálé kiri láti máa béèrè pé ṣé kò sẹ́ni tó ń yọ ara ilé ọ̀hún lẹ́nu? Ẹ yọ èmi sílẹ̀ o, èmi ò lọ tẹ̀sán kankan o. Mo ti kúrò lọ́mọ àgbékọ́rùn roko. Ńjọlá Adé patẹ́ pópó, ó ṣe hùn ó ní èmi ò mà gbọ́rọ̀ èyí rí o. Alára ní ara òròhun, ẹnìkan ló kó àìsàn ó kó àìwo, tá ní mọ̀jẹ̀sí nínú àwa tá a wà níhìn tí ò mọ̀nà àgọ́ ọlọ́pàá bí ọ̀rọ̀ ọlọ́pàá bá ba. Kò yá Audu mọ́, à ń jà nítorí ọ̀já níta ní ń jà lẹ́yìn kò lé òun. Audu ní àánú gbogbo yín ṣe mí, ṣùgbọ́n àánú ara yín ò ṣe yín. Àǹfààní wà fún yín kí n tó lọ báyìí láti yọra yín kúrò nínú ìgbèkùn. Bóyá ẹ mọ̀ mí dáadáa, èmi ni olórí pátápátá fún iṣẹ́ ọlọ́pàá ìlú Ìbàdàn yìí àti jákèjádò gbogbo ìpínlẹ̀ yìí. Kò sí ọlọ́pàá tí ipò rẹ̀ ga ju tèmi lọ ní ìpínlẹ̀ yìí. Mo gbìyànjú tó láti dáàbò bò yín o, ṣùgbọ́n ó níbi tí tanpẹ́pẹ́ ń gbìjẹ yín mọ́. Ajá tí yóò sọnù ńkọ́ kì í gbọ́ fèrè ọdẹ ṣèṣà, ṣùgbọ́n ẹ̀yin ni òye o. Níjọlá Adé fi káàdì ọ̀rọ̀. Abẹ́rẹ́ tó gán aṣọ pọ̀ ńlẹ̀ sọ pé ẹ̀gún ló ń fi ń gún aṣọ. Ìṣó tó ń di pákó pọ̀ lẹ́ni ó ń fi ọ̀kọ́ gún pákó. Bàbá dáadáa yìí ni ẹ̀ ń pè ní Arẹgbẹ́ ìgbàlódé. Audu tún mi rí ọgbọ́n ló dá níjọ́sí tó ṣe bí ẹni pé wọ́n da òun náà láàmú kí ẹni tó bá furọ́ mọ̀ bá àṣírò rẹ̀ mọ́ wọn. Irọ́ pátápátá ni, èté lásán. Ohun tó fẹ́ kí aráyé ó máa rò tó fi dira rẹ̀ lókun náà lẹ́ ń ròyìn. Àwọn ọlọ́pàá ti gbọ́n ju ète wọ̀nyí, a sì ti já gbogbo ọgbọ́n tó ń dá. Àwa mọ Lápàdé, ẹ̀yin lẹ ò mọ̀. Lẹ́ẹ̀kan sí i, mo tún fún yín láǹfààní. Ẹni tó bá fẹ́ lè tẹ̀lé mi báyìí kájọ máa lọ. Wọ́n jáde lọ, ó tún bojú wẹ̀yìn. Ó ní bó bá sì ti gbowó lọ́wọ́ yín tipátipá tàbí tí ẹ ti kó wá ìtọ́ kan fún un tó fi tìtorí rẹ̀ fọkàn yín balẹ̀ pé kò séwu mọ́. Mo ń fà yín létí pé ìdúró òfegè lẹ dúró, ẹ má gbàrú ìlérí bẹ́ẹ̀ sódodo. Arírì ní ààbò tó lè fún yín. Owó tẹ́ ẹ bá fún àìmọ̀ lọ́jẹ́ kẹ́ ẹ fún o, ẹ kà á sí àdánù. Òfò ẹni kì í ṣẹlòmíràn. Bẹ́ẹ̀ bá sọ iye rẹ̀ fún mi, mo lè bá yín gbà padà. Ẹ̀rín ni gbogbo wọn bú sí, ìtìjú sì ni Audu fi jáde lọ. Ọlọ́tán Lápàdé wá bẹ̀rẹ̀ sí báwọn àlejò rẹ̀ gbèrò. Orí èrò gbígbà yìí ni wọ́n wà tí Tàfá fi wọlé bá wọn. Ó ń làágùn wọ̀rù. Àgbàlagbà, mo bẹ̀rù àgbà. Mo yín kò fún mi lésì kankan o. Àwọn wo ló ń ṣiṣẹ́ fún kò dáhùn. Ta lọ̀gá yín ò fi mí gún lágídí. Mo dá sẹ̀ríà fún bí ìgbà tí ènìyàn bá ń na àpáta lọ́rẹ́ ni o. Ọmọ àlè ni mí o, mi ò dá o. Mi ò fẹ́ kí ènìyàn máa kóyàn mí kéré. Mo sì mọ̀ pé sombi ọlọ́pàá yẹn ò tí ì lọ. Kò jẹ́ kí n lè lu kádìrì púpọ̀ jù. Mo wá rí i pé ọlọ́pàá ti wa mọ́tò rẹ̀ lọ. Mo ní ṣé kí n máa wọ̀ bọ̀. Ṣẹ́ràn mọ́ lẹ́ni tó ń jẹ́wọ́ fún.
bóyá o lè jẹ́wọ́ fún ẹ̀yin Lápàdé ní Tàfá ọ̀ fàṣọ dé lẹ́nu bí mo ṣe ní kó o ṣe ni àbó òtítù n ò fàṣọ dé kíni lẹ́nu tó jẹ́ pé tipátipá ló fi ń mí mo kí aṣọ sí i lẹ́nu tán mo tún fi òmí ìdí sí i nípàkọ́ kílẹ̀ ò ṣe gbọ́gbé rẹ̀ bí mo ti ń ti mọ́lẹ̀ tó ó dára díẹ̀ sí wèrè lára o ẹni tó bu ẹran àtẹ́lẹwọ́ mi mọ́nu mo gbé ewúro sí i lójú ó mọ̀. ọ̀kárí Tàfá ó fàṣọ di ìyàn lẹ́nu pínpín òun béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ní kó dá ọ lóhùn báwo ló ṣe lè dáhùn bàbá o mo ṣe bí agídí ló ń ṣe ní o n ò mọ̀ pé kò lè sọ̀rọ̀ ní o àṣì aṣọ ẹnu rẹ̀ ni ọjọ́ dá mi lóhùn ọ̀dà sáfìlẹ̀ níbi tó wà náà ṣùgbọ́n lọ dúró tì í ní balùwẹ̀ níbẹ̀ o kọ́mọ̀sọ nìkan o lè fẹ́ dọ́gbọ́n sá lọ bí ọ̀bá sí ẹni tí ń sọ àlàyé àgbàlagbà n ò tí ì bòkèlè látàárọ̀ o báwo ni o mọ̀nú fagbákò o ìfún pariwo àwọn aràn ń sọ o lọ dúró díẹ̀ náà mò ń bọ̀ gbogbo wa ni yóò jẹun àjẹtẹ́rùn láìpẹ́ jẹ́ àṣẹ tán ọkọ̀ kan la yọsẹ̀ lẹ́kù fi ọ̀rẹ́ rẹ náà sílẹ̀ mọ́ bínú nǹkan kan mọ́ ṣàdúró tì í Tàfá padà sí balùwẹ̀ Lápàdé ní Jọládé bá mi gbé àpamọ́wọ́ Kádírì ó sì ń tọ́ fàmọ́dọ̀ lẹ́ẹ̀kan Jọládé fẹ̀rín dáhùn ńgbà tí mo ti rí bí ọlọ́pàá yẹn ṣe ń tẹjú mọ́ àpamọ́wọ́ ọ̀hún mo yà gbé sọ́dọ̀ gbé ẹni pé tèmi ni kó má sọ pé òun ó máa béèrè pé ta ló ní ènìyàn ṣàlè ní àpamọ́wọ́ méjì kò léèwọ̀ ọ̀kárí ó ti ń fojú wá ẹni tó ní àpamọ́wọ́ kẹta ńgbọ́ jẹ́ pé kálukú yín ti gbé ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ fífà tó fàmọ́dọ̀ jẹ́ kó síyè méjì ó sì gbàgbé ìwọ ló ní bá mi gbé Jọládé gbé fún Lápàdé sí i wò ó sì bá àpò kékeré kan tí wọ́n fi kọ́kọ́rọ́ tì nínú rẹ̀ ó mú àdìpọ̀ kọ́kọ́rọ́ tí Kádírì fà lọ́wọ́ wọlé lẹ́ẹ̀kan ó ń fi kọ́kọ́rọ́ dán àpò náà wò lọ́kọ̀ọ̀kan ọ̀kan wọ̀ ó sí i kò bá ìgò kankan nínú rẹ̀ o pàtàkì ohun tó wà nínú àpò kékeré yìí ni ìwé àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ àti ìlànà ohun àmúṣe lọ́jọ́ kọ̀ọ̀kan wọn kọ dáyárì sí ìwé ọ̀hún lẹ́yìn kọ́kọ́rọ́ 4 tó wà nínú àpò yìí owó díẹ̀ sì tún wà nínú rẹ̀ owó àmúdání owó àmúrìn lásán. Lápàdé sí dáyárì náà ó sì bu ẹ̀rín sẹ́rẹ̀kẹ́ ó ní iṣẹ́ ti dé ẹ̀yin jàmọ́ ibi à ń lọ la dé yìí o mọ́níjà ǹjẹ́ o lè rántí nọ́mbà ẹ̀ló tí wọ́n lò láti pè ọ́ nígbà kankan nọ́mbà àwọn tó ń dà ọ́ láàmú mo sì lè gbàgbé bàbá lákọ̀ọ́kọ́ wọ́n lo 182019292035 lẹ́ẹ̀kejì wọ́n lo 182053674528 òun náà ni wọ́n tún lò lẹ́ẹ̀kẹta nọ́mbà méjì yẹn dá mi lójú ó tó àdá mo kọ wọ́n sílẹ̀ nínú ìwé ó sì wà nínú ẹ̀ló tèmi gan báyìí n ò parẹ́ bó ti ń sọ̀rọ̀ yìí ni Lápàdé ń forí sọ pé ó yé òun bó ti ń sọ̀rọ̀ Láìdé ti mú jẹ̀sẹ̀ mú tiẹ̀ náà jáde ọ̀tẹ̀ ó ní àwọn tó ti fi ẹ̀ló pè mí náà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbàlódé yìí ni 182019292035 tàbí 182071817475 àti 182011127844. Jọládé náà rí 182071817475 àti 182019292035 àti 182025367458 àti 182011127844. nínú àwọn tó fi jẹ̀sẹ̀ mọ̀ pé Lápàdé ní ọwọ́ ti tẹ̀ wọ́n gbogbo ẹbọ tí wọ́n gbé kalẹ̀ ojú ọ̀fọ́n wa ló ṣe àwọn ọ̀bàyéjẹ́ kan náà ló ń ṣiṣẹ́ ibi yìí orúkọ àwọn tó ń lo nọ́mbà wọ̀nyí ńlọ wà nínú dáyárì yìí ọwọ́ akùnkùn nìkan o afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìẹ báyìí wọ́n ti fèrò fọ́nná àti morúkọ wọn bá àtilẹ̀ tí ìmọ̀ àwọn tí jẹ́ bẹ́ẹ̀ Akínwùmí ní nǹkan ńlá lọ́wọ́ yín tẹ̀yẹ alàgbà Lápàdé gbà bẹ́ẹ̀ nǹkan rárí ní ara wọn ò sì ní balẹ̀ mọ́ bí wọ́n bá ti mọ̀ wípé a ti rí ibi tí àwọn sá pamọ́ sí ẹ̀yin ti yín ẹ̀lẹ́ wa máa lọ báyìí kẹ̀ẹ́dá ìyókù dá mi ọ̀nà bí wọ́n ó sì sá lọ lóko tí wọ́n mọ̀ sán báyìí wọn ò lè rójú ti yín mọ́
wọ́n ran ikọ̀ kan sí mi lánàá ó fọwọ́ járí lọ ni kò fara rí kú o. Ikọ̀ kejì tí wọ́n rán wá ń ló ti kó sí kálákolo lọ́dọ̀ wa yìí, wọn ò rábọ̀ rẹ̀, wọn ò ti mọ̀ wípé àkàrà ti tú sépo, wọn ò lè mọ ohun tó ti sọ fún mi tàbí ohun tí ò tí ì sọ òótọ́ ni o, ní Láìdé wí. Wọn ò ti rí i pé àìsí nílé olóńgbò tẹ́lẹ̀ nílé fi di ilé èkúté, olóńgìní ti wá tàjòdé kí èkúté ilé ọ̀pára mọ́ ni. Kálukú wọn ni yóò ti mọ wọ́nà bóun ó ṣe yọrí tòun báyìí, wọ́n mọ gbórí pamọ́ ni. Ẹni tí inú run kò lè rójú bá nìyàn jìjàkadì, ẹ̀yin ẹ wá mọ́ lọ sílé yín lálàáfíà kí n lè fi rọ̀rùn pálí àwọn ọ̀daràn ọ̀hún mọ́. Nígbà tí mo bá gbá pàǹtíìrì tí wọ́n kúrò tí mo dà á sáàtàn, n ó lè bá yín dámọ̀ràn ìgbésẹ̀ tọ́kàn tí oníkálukú yín ó gbé. Èmi kọ́ o, alàgbà, èmi ò lè yọjú síta o, títí tí n ó fi rí i dájúdájú pé òjò àwọn ọ̀tá ọ̀gbẹ́bọ̀ mi ti dá, tòótọ́ abẹ́ igi wọn náà sì ti dá. Àwọn tó fẹ́ fi mí ṣẹ̀sín wọn ò létí ìmẹ́nu kúrò lọ́rọ̀ mi ní tèmi o, ọ̀dọ̀ yín ní wọ́n sá sí o. Bí dókítà ti pa á láṣẹ fún mi, Akínwùmí dìde ńlẹ̀, ó tún jókòó, ẹnu ẹni la fi kọ mí jẹ. Tàfá wọlé sí pálọ̀ ó ní, ọ̀gbọ́n ní Kádírì yìí o, ó ti tọ̀ sára o, mi ò lè dúró tì mọ́ o, rírùn ló ń rùn gbà yìí, ṣé òṣù sára ta ló mọ̀. Òórùn ti gbogbogbò balùwẹ̀ láìsọ ọmọdé, olóòórùn ni o. Lápàdé ní ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ni, ó yẹ kí n ti fún ọ lówó kọ owó oúnjẹ jẹ. Jẹ́ ká sọ̀rọ̀ tán, Àjàó, kí n dá ọ lóhùn, jókòó mọ̀ ń bọ̀. Àwa náà ò níbi kankan tá à ń lọ o, a ti forí barí lórí ẹ̀ka tó wá sí yìí. Bí n ò bá ti rí i pé wọ́n kó wọn dà sínú àgò, èmi ò fẹ́ kó lọ́dọ̀ yín nìyí o. Bẹ́ẹ̀ náà ni èkejì mi, àbí o, Jọládé, fẹnu ara rẹ wí o, kò ní ṣíṣe kò láì ṣe, kò láṣẹ̀ṣẹ̀ ń gbàgbé ẹni ń gbàgbọ́ ọtí. Èmi náà ò lè kúrò, bẹ́ẹ̀ lé mi ò ní lọ. Tàfá ní ẹ má lé wọn o, àlàyé ẹ jẹ́ kí wọ́n máa gbé yín, eléyìí lè máa sùn lọ́dọ̀ yín, kí eléyìí ó máa sùn lọ́dọ̀ tèmi. Mo kúkú mọrú ẹ̀, àwọn náà sì rọ́ ọkàn kí mọ́níjà máa lọ sùn lọ́dọ̀ Dàda òkú àtò ní Lápàdé wé. Ó mọ̀ pé gbogbo àwọn àlejò lọ́mọ Tàfá sí aláṣẹ nípa ọ̀rọ̀ tí à ń sọ bọ̀. Ẹ ò lè dúró tì mí nìyí, ẹ gbàgbé Audu Karimu ni, bó bá ń bá yín nìyí nígbà gbogbo, nígbà tó bá ń bẹ̀ mí wò, ṣé lílọ bíbọ̀ rẹ̀ ò ní máa kọyín lóminú, sí ò sì ní mú ìfàsẹ́yìn bá ìwádìí tí èmi fẹ́ ṣe. Jọládé gbọ́n rí ó ní, àjẹ́ pé kẹ wá bì kan fi wá pamọ́ sí. Bí balẹ̀ tọkàn wá balẹ̀ báyìí wípa wà lábẹ́ ààbò yín ni, bí ẹ bá kó wa lọ sí ibòmíràn kó sáà ti wà ní sàkánì yín. Lápàdé tún dákẹ́ lọ gbárí kó tó fọhùn, ó sáná sí sìgá, ó sì kan obì sẹ́nu. Kò burúngbà náà, n ò ní lè ń lọ, ẹ wà lọ́dọ̀ mi, láìsí lọ́dọ̀ mi gan ọkọ̀ kan lẹ́wọ̀n mọ́ jáde lọ, tẹ́ẹ̀mọ́ lọ wọ takisí lọ síbì kan tí wọ́n kọ sínú ìwé fún yín. Ibì kan wà tí mo ti pèsè lẹ̀ fúnrú ọjọ́ báyìí, nbẹ tí mo ti lè fara pamọ́ fúngbà díẹ̀ kí Audu ọmọ mọ ibi tí mo wà, tí bá ń wá mi kiri ni. Àwọn ọmọ ẹgbẹ́ ìgbàlódé náà ò tí ì lè mọ bẹ́ẹ̀. Ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ àbẹ̀ òwe lọ́wọ́ ẹ ṣe ní Jọládé wí. Kí mọ́níjà ó kọ́kọ́ lọ kó ṣáájú, bó bá tó 20 ìṣẹ́jú kí Láìdé ó tẹ̀lé, bó bá tún ṣe sàá kí Jọládé ó wá lọ. Gbogbo yín ẹ lọ dúró dè mí lọ́hùn. Bí àyípadà kankan bá wà, wọ́n mọ̀ fi ẹ̀ ló pè yín. Ohun afẹlẹ̀mú kì í bàjẹ́, ohun afagbára mú ní lè ní lára kókó. Tàfá ní, bàbá o, n tó máa bọ̀ lẹ́ẹ̀kan o, mo yọ àkísà lẹ́nu àwé yẹn o. Ó tún kọ̀ kò tún sọ̀rọ̀ náà o, ó ranjú kankan bí òkú ewúrẹ́ ni o. Mo ní só ti kú ni kò dá mi lóhùn, irọ́ ló ń pa o. Kádírì ò lè kú bọ̀rọ̀ bẹ́ẹ̀, ó ń díbọ́n ni o. Bí ìgbé bá dùn dáadáa yóò dùn rò, yóò sì fọhùn. Àbó sì ti jògùn eku ni tó ń kú lọ. Jẹ́ kí n wá lọ wò ó, ẹ̀yin jàmọ́ ẹ máa lọ bá a ti ṣètò lẹ̀. Lápàdé bá Tàfá lọ sí balùwẹ̀, wọ́n sì bá Kádírì nínú òórùn. Lápàdé ní kí Tàfá ó tú okùn ara òǹdè rẹ̀, Tàfá sì tú, ó ti rẹ Kádírì, kò lè jàǹpátá dàbí àrà. Arígbẹ́dùn lè ọ̀dọ̀lẹ̀, Tàfá gbé sábẹ́ ẹ̀rọ lọ́wọ́ àrà, omi sì ń rọ̀jò lé Kádírì lórí. Tàfá fọ́ọ̀nù bí ẹni ń fọṣọ, bẹ́ẹ̀ náà lọ fọ aṣọ rẹ̀ láfọ̀ṣá. Lápàdé ní kó kó aṣọ gbígbẹ wá ní yàrá òun, wọ́n fi aṣọ gbígbẹ wọ̀ ọ́. Tàfá wá dì í lọ́wọ́ sẹ́yìn, ó sì so lẹ́sẹ̀ méjèèjì pọ̀ lọ́nà tó fi lè rọra rìn, ṣùgbọ́n tí ò lè sáré. Lápàdé fún Tàfá lówó oúnjẹ,
òun sì rán dàda ní búrẹ́dì àti ẹja díndín. Oúnjẹ àárọ̀ rẹ̀ òní nìyẹn. Tàfá ní àwọn ọmọge ń kọ́, ṣé wọn ò ní fata pàṣẹ ni? Wọ́n sáà tí ì lè jẹun àárọ̀ ní àkókò tí wọ́n dé láàárọ̀ yìí yẹn àti mọ́níjà náà. Ó ṣeun Tàfá, àṣekọ́ lọ sọ lẹ́ẹ̀kan yìí, gbogbo wa là á jẹun, ọkàn lè mọ̀ ṣe tó wù wá jẹ ni. Bó ti gbà láòṣe láàárọ̀ yìí, wọ́n jẹun bí aláìjẹun, ṣùgbọ́n gbogbo wọn lọ́tẹ́ lọ́rùn bẹ́ẹ̀. Ohun àrílà jẹ nígbà ìyàn. Báyìí ńlá parí orí 9. Kárìn kápọ̀ látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. Ẹ má gbàgbé, bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí, kọ̀nà ní nǹkan kan láti subscribe sí channel yìí. Kọ̀nà lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ní dátà. Kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ni. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì láti bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Ẹ gbìyànjú láti subscribe sí àwọn channel mi tó kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV, Ìkóríta Kò Yé Mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní àọ̀dọ̀ tèmi, mò ń fọwọ́ gbáyà ni. Ẹ̀yin ńkọ́? Àjù wá ṣe o.